Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Bí a ṣe gbọ́ ò, wọ́n ní bí Queen Naomi ṣe jí tí wọ́n máa déta, wọ́n ní wọ́n bá new car tí kábíyèsí rà fún wọn níta gbangba. Wọ́n ní Queen Naomi immediately dẹ̀ ni wọ́n ní kí ló dé tí kábíyèsí tí wá drop mọ́tò síwájú ilé àwọn. Wọ́n ní inú Queen Naomi ò dùn sí ìgbésẹ̀ kábíyèsí. Wọ́n ní gbogbo akitiyan kábíyèsí ni pé kí Queen Naomi má marry o, kí wọ́n má fẹ́ anybody. Pé nǹkan tí kábíyèsí fẹ́ ò ní kí Queen Naomi dúró sínú royal mansion kó máa bá wọn tọ́jú kábíyèsí. Ṣùgbọ́n wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, wọ́n ní Queen Naomi ní àwọn fẹ́ move on nítorí pé bàbá Erin ńlá wọn respect àwọn. Obìnrin oríṣiríṣi ni wọ́n ń kó wá sí inú palace wọn. Pé àwọn dẹ̀ ti sọ fún wọn pé nǹkan mẹ́ta tí àwọn fi lè dúró òun ni pé kí wọ́n divorce àǹtí wáyé, kí wọ́n announce àwọn gẹ́gẹ́ bí yèyélúwà àti first wife, kí wọ́n dẹ̀ stop gbogbo àwọn marriage tí wọ́n ń ṣe. Wọ́n ní bàbá Erin ńlá wọ́n ní àwọn máa gbé ìgbésẹ̀ láti jẹ́ pé àwọn ò ní fẹ́ obìnrin kankan mọ́ ju woman tí a ní ó ní ṣọ́ọ̀pù yẹn lọ. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Wọ́n ní doctor ni woman yẹn. So wọ́n dẹ̀ ní US ni wọ́n ti relocate wá sí Nigeria. Wọ́n ń lọ wọ́n ń bọ̀ ní nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. So ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ. Wọ́n ní kábíyèsí ní kí gbogbo àwọn olórí kí wọ́n jáde nínú palace o, kí wọ́n gba olórí mansion lọ nítorí pé ooru mú àwọn. Wọ́n fẹ́ kí Queen Naomi padà. Ṣùgbọ́n ọwọ́ tí Queen Naomi wà ò ní pé àwọn ò ní padà wá sí inú palace yẹn. Freedom àwọn ni àwọn fẹ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn o. Ṣàbàyí mo ṣe máa ń sọ fún yín mi ìbá kábíyèsí gbé inú palace. Ṣùgbọ́n nǹkan tó ń lọ lórí social media ọ̀la wá torchlight fún yín. So bí a ṣe gbọ́ nìyẹn, wọ́n ní bí Queen Naomi ṣe jí báyìí, wọ́n ní new car òun ni wọ́n bá níwájú inú ilé wọn ní Àkúrẹ́ torí wọ́n ní wọ́n lọ sí Àkúrẹ́ fún weekend. So wọ́n náà bá mọ́tò níwájú ilé wọn o. Wọ́n ní Queen Naomi dẹ̀ sọ fún kábíyèsí pé kì í ṣọ̀rọ̀ pé àwọn need mọ́tò látọ̀dọ̀ kábíyèsí. Wípé nǹkan tí àwọn need ò ní freedom àwọn. Wípé àwọn fẹ́ freedom àwọn, fẹ́ move on pẹ̀lú life àwọn. Wípé nítorí kábíyèsí ò kàn lè máa pàlè láwọn lórí kó jẹ́ pé kábíyèsí á máa ṣe nǹkan tó wù wọ́n. Wípé gbogbo nǹkan táwọn dẹ̀ bá wọn sọ wọn ò ní ṣe nǹkan kan lé lórí. Wípé so nítorí ìdí èyí kí kábíyèsí yọ̀ǹda àwọn kó jẹ́ kí àwọn máa bá ti tàwọn lọ. Ṣùgbọ́n wọ́n ní bàbá Erin ńlá ní pé láyéláyé Queen Naomi ò lè fà wọ́n sílẹ̀ o. Kò síbi tí Queen Naomi ń lọ o. Àwọn jọ máa darúgbó ni, àwọn jọ máa dàgbà ni. Destiny wife ni Queen Naomi. Àwọn ò lè yọ̀ǹda Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá Erin ńlá sọ. Wọ́n ní kò sí anybody tó lè tọ́jú Queen Naomi gẹ́gẹ́ bí àwọn. Wọ́n ní Queen Naomi dẹ̀ sọ pé kì í ṣe owó ni gbogbo nǹkan láyé. Ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ kókó. Ìfọ̀kànbalẹ̀ ó ní àwọn ń wá. Àwọn ò ní ìdí owó tó jẹ́ pé àwọn ò ní ìfọ̀kànbalẹ̀ lórí ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn sọ ní Queen Naomi sọ. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti ẹ̀yìn wá lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Ẹ wo nǹkan tí à ń gbọ́ lójoojúmọ́ lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Pé Queen Naomi ní àwọn fẹ́ move on. Kábíyèsí ní rárá wọn ò lè move on. Ẹ̀yin náà ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bí bàbá Erin ńlá bí wọ́n ṣe ń kó àwọn obìnrin oríṣiríṣi wọ inú palace. Recently la gbọ́ tí wọ́n ń sọ wípé àǹtí wa fashion wípé wọ́n lọ bẹ̀ security wípé kí wọ́n lọ fi camera sí royal mansion tí wọ́n fi ní wọ́n ya fọ́tò yẹn pẹ̀lú fóònù wọn through the camera tí wọ́n send sí
àǹtí wa fashion táǹtí wa fashion sẹ́ǹdẹ̀ sí forum gbogbo àwọn olórí tí wọ́n rí tó wá delete gbogbo wípé wọn ò ní save environment òun náà ni ó mú kí Queen Naomi ní pé kí kábíyèsí yọ̀ǹda àwọn kan jẹ́ káwọn máa bá títà wọn lọ nítorí pé wọ́n ní palace ó safe wọ́n ní oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní palace kábíyèsí torí there was a time tí wọ́n ní màmá wọn gan sọ pé gbogbo nǹkan táwọn ń report yìí pé wọ́n máṣọ wọ́n mú bàtà kábíyèsí ò kì í ṣe nǹkan kan lórí ẹ̀ wípé safety ọmọ àwọn ó dẹ̀ jẹ́ ọmọ àwọn àti àwọn ní kókó ẹ̀yin náà ẹ̀dẹ̀ mọ̀ wípé safety èèyàn ó mátà ní ibi téèyàn bá ń gbé ẹ̀yin náà wo nǹkan tó mú àwọn olórí tán lọ fi kámẹ́rà sí inú royal mansion tí Queen Naomi sùn sí lójoojúmọ́ kí lẹ expect ṣé irú ìwà báyẹn ṣó dáa ṣéèyàn máa ní ìfọ̀kànbalẹ̀ inú ilé tí ìwà àtọkọ ẹjọ́ ń sùn wọ́n máa fi kámẹ́rà sí àfi kí Ọlọ́run kó ṣàánú kábíyèsí lórí ọ̀rọ̀ àwọn olórí yìí oríṣiríṣi nǹkan la gbọ́ tó ń ṣe so ìtorí ìdí èyí òní kábíyèsí fi sọ wípé kí Queen Naomi kan wà ní royal mansion títí àwọn máa fi mú gbogbo àwọn olórí kúrò nínú palace wọ́n dẹ̀ ní àwọn olórí láwọn ò lọ́bì kankan ilé ọkọ àwọn làwọn wà kò sẹ́ni tó máa lé àwọn jáde bí kábíyèsí ṣe wá fẹ́ lé wọn jáde a lè sọ bí kábíyèsí ṣe fẹ́ ṣe tí Queen Naomi máa padà wá a lè sọ torí Queen Naomi ti yarí wọn láwọn fẹ́ move on pẹ̀lú live àwọn wọ́n dẹ̀ ní pé kán wá gbé mọ́tò wọn pé àwọn ò ní ìdí mọ́tò nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé so tá a bá tún gbọ́ update lórí gist a máa mú wá fún yín a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àtìlẹ́yìn òdì Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yà ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o à ń ṣe àdúrà lórí lọ́lọ́kan òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní masholagist@gmail.com a dẹ̀ tún sọ̀rọ̀ lórí celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ subscribe o because kò ná yín ní nǹkan kan ọ̀fẹ́ ni ẹ subscribe so that ẹ máa gbádùn gist lọ́lọ́kan òjọ̀kan Ọlọ́run á bá mi gbé ọwọ́ gbogbo yín sókè o ẹ̀yin ó subscribers mo dúpẹ́ mo kí yín ẹ̀yin ní ó subscribers tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o ẹ ní fọwọ́ gbọ́mọ sí o please share this video like and subscribe God bless you o Mashola Gist TV ń kí yín o.